Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a ṣe yín lọ́ba fún àánú ńlá ńlá tí a rí gbà, fún oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ tí a tún fi rí ọjọ́ bọ̀ mìíràn nínú oṣù kẹrin. A dúpẹ́ nítorí ní gbogbo orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga àti àìkú baálẹ̀ ọ̀rọ̀ yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Àti pé nínú oṣù kẹrin yìí, olóore ńlá tí yóò fi ẹ̀rín ńlá sí wa lẹ́nu, ẹ̀yin Olúwa yóò rán sí wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyàwó sọ pé ọjọ́ rẹ. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 90 ẹsẹ̀ ìkẹfà. Orin Dáfídì orí 90 ẹsẹ̀ ìkẹfà. Ní kùtùkùtù ó ní àwọ̀ lára, ó sì dàgbàsókè. Ní àṣálẹ́ a ké lulẹ̀, ó sì rọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkarùn. Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkarùn. Ní àtètèkọ́ṣe Ọlọ́run dọ̀run ohun ayé, ayé sì wà ní jíjù, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì, ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ọlọ́run sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru, àti àṣálẹ́ àti òwúrọ̀. Ó di ọjọ́ kìíní. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkarùn. Ọlọ́run pe ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru. Àpapọ̀ méjèèjì ni ó fún wa ní ọjọ́ kìíní. Nígbà tí o bá wò ó jinlẹ̀ sí i, ìwọ yóò rí i pé mẹ́ta ni ó pín sí: òwúrọ̀, ọ̀sán àti àṣálẹ́. Nínú ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 17, Dáfídì wípé ní alẹ́, ní òwúrọ̀ àti ní ọ̀sán ni èmi yóò máa gbàdúrà, tí èmi ò sì máa kígbe kankan. Òun yóò sì gbọ́ ohùn mi. Ọjọ́ ní ìṣirò tí Ọlọ́run fi ń ka ìgbé ayé ènìyàn nínú ayé yìí. Orin Dáfídì orí 90 ẹsẹ̀ ìkejìlá wípé kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè máa fi ọkàn wa sí ipa ọgbọ́n. Ìwé Òwe orí 10 ẹsẹ̀ 17 sọ fún wa pé bí ó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run lè fi kún ọjọ́ ẹni, ó tún lè ké kúrú o. Gẹ́gẹ́ bí ẹ ṣe àkọ́sórí wa fún tòní, òwúrọ̀ ó ní àsìkò fún dídàgbàsókè o. Òun ní àsìkò fún dídàgbàsókè, ó jẹ́ àsìkò fún ayọ̀. Ìwé orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5. Nígbà tí ò ń dàgbàsókè bí ọmọdé, o kò ní bùkátà kankan rárá o. Nígbà tí àwọn ọmọdé bá jí ní òwúrọ̀, wọ́n fẹ́ oúnjẹ àárọ̀ lórí tábìlì wọn. Bí ó sì ṣe máa dé ibẹ̀ kò kàn wọ́n o. Gbọ́ ibi tí ọmọdé kan ti ń rẹ́rìn-ín, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín, nítorí ẹ̀rín wọn máa ń wá láti inú kẹ̀tẹ́kẹ̀tẹ́ ọkàn wọn. Ọ̀sán ni ìgbà tí o wà ní òkè téńté rẹ, tí oòrùn tó ràn gangan. Ìwé Jóòbù orí 11 ẹsẹ̀ 17 sọ nípa ọjọ́ ayé ẹni kí ó mọ́lẹ̀ bí ọ̀sán gangan. Ọ̀sán ni òkè téńté ìgbésí ayé. Alẹ́ ni ìgbà tí àwọn nǹkan bá bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. Ní tí oòrùn bá ti fẹ́ wọ̀. Ìwé Sámúẹ́lì kínní orí 4 ẹsẹ̀ 15 wípé Élì jẹ́ ẹni ọdún 18, ojú rẹ̀ sì di bàìbàì. Ìwé orin Dáfídì orí 140 ẹsẹ̀ 17 sọ pé ènìyàn jáde lọ sí iṣẹ́ rẹ̀ títí di alẹ́. Alẹ́ rẹ̀ jẹ́ ìgbà tí o bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ayé rẹ mọ́. Ó ṣe kókó kí o mọ èwo nínú ọjọ́ ayé rẹ tí ó wà, kí o bá lè hùwà ọlọ́gbọ́n, kí o sì lè ṣe àmúlò rẹ̀ dáradára. Ẹ̀wẹ̀, bí o kò bá mọ̀ ọ́n, o lè má lè gbìyànjú láti ní àyọrísí tó dára, ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà tí kò yẹ o. Ìdí nìyí tí wọ́n fi ń pe àwọn tó bẹ̀rù Olúwa ní ọlọ́gbọ́n, nítorí bí wọ́n tilẹ̀ ń dàgbà, wọ́n ní ọgbọ́n, wọ́n sì tún lè ṣe ohun tí àwọn alágbára ènìyàn kò lè ṣe. Ìgbà kan wà láti lo agbára ní gbòógì, ìgbà kan wà láti lo ọgbọ́n púpọ̀ àti agbára kékeré, ìgbà kan sì tún wà láti sáré, àti ìgbà kan láti fi fún ẹlòmíràn ní igi. O gbọ́dọ̀ dá àwọn àsìkò àti ìgbà rẹ mọ̀ láti lè ṣe àmúlò wọn dáradára. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò:
èwo nínú àwọn ipa ayé rẹ ni ìwọ yóò ní nísinsìnyí lórí ilẹ̀ ayé? Èwo nínú àwọn ipa ọjọ́ ayé rẹ wo ni o wà nísinsìnyí lórí ilẹ̀ ayé? Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, mo gbàdúrà, òwúrọ̀ mi jẹ́ kó dára, ọ̀sán mi jẹ́ kó sán mì, alẹ́ mi Ọlọ́run jẹ́ kó yẹ mí. Àwa tí a wà ní òwúrọ̀ ẹ jẹ́ wípé Olúwa bàbá mi, òwúrọ̀ ni mo wà yìí, ṣàánú fún mi ní òwúrọ̀ ọjọ́ ayé mi, jẹ́ kí n fi òwúrọ̀ ọjọ́ ayé mi sìn ọ́. Àwa tí a wà ní ọ̀sán ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá, ọ̀sán ni mo wà yìí, oòrùn mi tó ràn yìí Olúwa má ṣe jẹ́ kó wọ̀ ní ọ̀sán gangan. Àwa tí a wà ní àṣálẹ́ ẹ jẹ́ ká sọ pé bàbá, ọjọ́ alẹ́ tí mo wà yìí Ọlọ́run jẹ́ kí n fi sìn ọ́ o, má jẹ́ kí ojú mi kí ó rí ibi, kí ojú mi má ṣe rí rádaràda, kí n sìn ọ́ títí òpin ayé mi. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a pàdé lọ́la, ìpàdé wa bí oyin, ó dàbọ̀.